Ekaro, Ekason, Ekale, as we this is DIGINAIJA. Don't forget to subscribe, like, and share. Alright, to the young point by you, Eniola Ajao, Nollywood actress. Would I be pay over promote another orin tuntun? No ba pé okay kó promote orin lórí TikTok o. Normally lórí TikTok pé àbí mi tẹ́ mọ̀ bí tó ti promote but Zino lára àwọn fan Pasuma àti fan Saheed Osupa ló wá play orin pé kí ló dé tó fẹ́ promote orin tiẹ̀ àwọn méjèèjì tí ìjà ti wà láàrin wọn láyé àtijọ́ tí wọ́n ti fara wọn mọ́ra tó ń rò pé àwọn ti grow past gbogbo ká máa búra wa lórí stage ká máa tahùn síra wa ìjọ birthday Pasuma Òṣùpá wà ńbẹ̀ birthday Òṣùpá Pasuma wà ńbẹ̀ àwọn méjèèjì yọ ń yẹra wọn sí every day now and then from time to time àwọn fans gan lẹ́nu ọjọ́ mẹ́ta náà yìí pa àwọn fans pé ẹ wá ẹ má jà mọ́ àwọn people yìí ẹ má jà máa jẹ́ kó máa kọlu ra wọn mọ́ ṣàdédé náà tó rí pé Eniola Ajao bóyá during the process of advertising a film ló bá lọ mú old record Pasuma jáde o ibi tí old record Saheed Osupa ibi tí Saheed Osupa ti ń tàwọn sí Pasuma ló bá bẹ̀rẹ̀ sí ń jó sí òun ló wá bí àwọn fans inú báyìí o àwọn fans ti drag ẹ̀ yanpọ̀yanpọ̀n ẹ wo eléyìí ò lágbára gan ẹ wá nǹkan fìdílé nǹkan wọ́n ní kí ló dé tẹ́ pé old wound lòun prefer láti fi promote fíìmù tó fẹ́ ṣe làwọn fans Pasuma àti fans Saheed jáde àwọn kó wọ́tọ̀wọ́tọ̀ fún Eniola gidi gan ẹ wá nǹkan fìdílé ẹ jẹ́ àjọ gbọ́. ẹ̀yin olólùfẹ́ Ọlọ́run ẹ káàárọ̀ ẹ káàsán ẹ kú gbogbo gbà àdúrà wa gbà ọ́ àdẹ̀kú àti lọ ààwẹ̀ ẹ̀ní. Kí n tó sọ̀rọ̀ tí mo fẹ́ sọ ẹ jọ̀ọ́ ẹ kọ́kọ́ bá mi wo fídíò arábìnrin Eniola Ajao ẹ bá mi wo fídíò ẹ kí n tó sọ anything. Pàṣọ wa ń sọ̀rọ̀ wípé irú mi ò máa rá mú ìwọ tó ń wọ bùbá tó tún máa dé kángọ̀sì láì gun kẹ̀kẹ́ ó tún máa lo glove ìwọ tó lògo wẹ́dà tí mo ní ìgbà dìsáínà mi. lóko fàlà lọ́jọ́ sí a lọ ṣe fíìmù wọn ní mọ́tò ni wèrè lọ lògo wẹ́dà kan mo ní Pàṣọ kí ló jọ wèrè ló jọ mo nígbà Versace yìí o mo nígbà Gucci yìí o ó wà ń bẹ̀ kò ní dáfẹ́ tó bá ń gbúrọ́. Pàṣọ wá sọ̀rọ̀ wípé irú mi ò máa rá mú ìwọ tó ń wọ bùbá tó tún máa dé kángọ̀sì láì gun kẹ̀kẹ́ ó tún máa lo glove ìwọ tó lògo wẹ́dà tí mo nígbà dìsáínà mi. Now gbogbo alárí ṣe rí fídíò tí lady yìí ṣe ó jẹ́ kó yé mi pé tínú àwọn èèyàn bá ń dùn tó bá dá àwùjọ tínú àwọn èèyàn ń dùn pé olúwa ó máa ṣe ọlọ́run máa ṣe àpàpàrà àwọn èèyàn tínú ń dùn bínú gbogbo wa ṣe ń dùn pé bàbá jẹ́jẹ́ Gáúsù Sàmánì Ṣéhù Fújì ọ̀gá ńlá bàbá jẹ́jẹ́ bínú wa ṣe ń dùn pé òun àti King Dr. Saheed Òṣùpá Akóredé ọba pé ìrẹ́pọ̀ tó dán mọ́rán ti wà láàrin wọn tá à ń dunnú tá à ń celebrate wọn gbogbo gbà yìí àtúpà àwárẹ́ ni tínú ń dùn bíi Eniola Ajao àbí kí náà ló ń jẹ́ torí kí ni orin pọ̀ láyé tó lè jó sí tó kọ́ wa lọ́gbọ́n ò wá lo platform ẹ fún kankan ó fẹ́ fi da fújì rú mi ìdẹ̀ mọ motive ẹ mi ìmọ̀ èròǹgbà ẹ bóyá a máa jẹ́ ìwúrí fáwọn fáǹsì Pasuma bó ṣe ń play orin yẹn tó ń repost yẹ o àbájẹ́ ìwúrí fún King Dr. Saheed Òṣùpá àtàwọn fáǹsì ẹ̀ pé ó ṣe òun bá mi bọ́ ọ̀rẹ́ mi rí báyìí amú àlàákù lóbìnrin àkìfàlùwà onílàákà ẹ̀ báyìí ọlọ́run fún ẹ lọ́pọlọ ọlọ́run dẹ̀ fún ẹ ó fi ẹ hàn ó wá fẹ́ fúnra ẹ̀ fìrà ẹ̀ pamọ́ ó wá lóun polówó fíìmù pé kankan bá jó kò ní tà tó bá yáwó ṣe ò ní rówó yẹn pa tó bá jẹ́ pé ẹ sì ń ṣe lọ́wọ́ ni ọlọ́run àwọlá gbogbo nǹkan tó dì sọ́kàn tó fi play orin yìí lọ́rọ̀ tá à ń gbìyànjú àti ká gbàgbé tó ń repost ìbàjẹ́ yìí tó bá yáwó ṣe ò ní rówó yẹn san àfi tó bá túbá ṣe lórí yín ò pé ni olórí ẹ kò pé ká lórí ẹ kórí ẹ bá pé wè ní fùwàyíwò fùyí olórí burúkú ni ẹ Eniola Ajao. Mind you, I'm saying this on behalf of myself, a party I know, outside daddy. Because me, mobi to kwọpọlọ ẹ sí, ká lọ pọlọ ń bá ẹ ṣiṣẹ́ ó yẹ kó wò pé orin yìí wọ́n fi bú Pàṣọ ni as like
àwọn méjèèjì wọ́n dẹ̀ ti now you started posting the music on Josi ọ̀dẹ̀ ló ń polówó fíìmù ọ̀dọ̀ ìwọ ló ní platform ẹ but Ọlọ́run ti gbé ẹ dé level débi pé ọ̀rọ̀ tí wàá sọ ó lóṣùwọ̀n ìwà tí wàá wù ó lóṣùwọ̀n fíìmù ẹ̀yẹn ò ní tà ẹ̀yin olólùfẹ́ Ọlọ́run ẹ lọ máa unfollow ẹ̀ ìwọ tó bá jẹ́ fáǹsì Pasuma lóòótọ́ onídàá àti unfollow ẹ̀ ìwọ tó bá jẹ́ fáǹsì King Dr. Saheed Osupa Akórèdé ọba onídàá àti unfollow lady kó dẹ̀ block ẹ̀ ìwọ tó bá jẹ́ olólùfẹ́ Fuji music tó fẹ́ kí Fuji máa dàgbà sókè onídàá àti unfollow ẹ̀ tabaro lórí Fuji gan tó follow ẹ̀ tẹ́jọ follow ara yín ajẹ́ pé òun ló rán ẹ olórí burúkú ni lady yìí ẹ bá mi ṣí ẹ kó kan lára mo dẹ̀ fún ní 24 hours tí ò bá drop fídíò yẹn pé mo àràárọ̀ báyìí mo fẹ́ máa gbé ṣépè ni àràárọ̀ kojú bẹ́ẹ̀ tí máa wọ̀ máa kógun jọ máa ká nógun àwọn wàá ṣubú sẹ̀ torí bó ṣe ń polówó ìbàjẹ́ lórí péjì ẹ onídàá àti ṣubú onídàá àti sunkún kó tó da December